A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Bí ìpínlẹ̀ Rivers àti Nàìjíríà ṣe ń retí ìpadàbọ̀ ìjọba tiwantiwa ní ìpínlẹ̀ Rivers ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2025, ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka ìpínlẹ̀ Rivers ti ṣèlérí àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Siminalayi Fubara bí ó bá dé. Bí a kò bá gbàgbé wípé APC tí ó kó ìjọba ìbílẹ̀ 20 nínú 23 níbi ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta náà kó ipa ribiribi nínú fàákàjà tí ó yọrí sí bí gómìnà ṣe lọ fìdí mọ́lé. Ní ọ̀pọ̀ ìgbà ni ẹgbẹ́ yìí ti fi ẹ̀sùn kan Fubara wípé ó ń hu ìwà tí ó lè yọ ọ́ nípò, ṣùgbọ́n níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí láti fi dúpẹ́ lọ́wọ́ ará ìlú lórí bí wọ́n ti dìbò fún ẹgbẹ́ wọn ni olóyè Tony Okocha, tí òun náà fi ìrètí rẹ̀ hàn lórí ìpadàbọ̀ gómìnà, fi dá ará ìlú lójú wípé ẹgbẹ́ yóò fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gómìnà fún ìlọsíwájú ìpínlẹ̀. Lójú ẹsẹ̀ ni ó fi kún wípé ìfọwọ́sowọ́pọ̀ yìí kò ní kí àwọn má bu ẹnu àtẹ́ lu gómìnà bí ó bá ṣe ohun tí kò tọ́, ó kàn jẹ́ wípé àwọn kò ní lọ́wọ́ nínú òfin tí kò dára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ìjọba ilẹ̀ United Kingdom ti bẹ̀rẹ̀ ìpolongo láti fi dẹ́kun ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní gbàjarè lórí bí iye àwọn akẹ́kọ̀ọ́ láti ilẹ̀ òkèèrè tó ń gbìyànjú àti dúró sí ilẹ̀ wọn pẹ̀lú àwáwí ààbò asylum. Àwọn aláṣẹ láti Home Office tí wọ́n kàn sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ akẹ́kọ̀ọ́ nípasẹ̀ àtẹ̀ránṣẹ́ àti email láti ṣe ìkìlọ̀ fún wọn kí wọ́n fi orílẹ̀-èdè wọn sílẹ̀ ní kété tí ìwé ìgbélùú wọn bá ti parí iṣẹ́, tàbí kí wọ́n fi ojú winá ìdápadà tipátipá deportation. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn BBC ṣe jábọ̀, ìròyìn yìí jẹ́ ìròyìn àkọ́kọ́ irú rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún bíi 10 akẹ́kọ̀ọ́ tí ìwé ìgbélùú wọn ti fẹ́ parí iṣẹ́ tí wọ́n sì ti gba ìkìlọ̀ láti ọ̀dọ̀ ìjọba. Bákan náà ni wọ́n ń retí àti kàn sí mọ̀lẹ́bí wọn ní oṣù tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Olóyè kan láàrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Abia, Eze Chikamnaiyo, ti wọ́ gómìnà Alex Otti lọ ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àti àjọ tó ń gbógun ti ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìwà jìbìtì ICPC lórí awuyewuye tí ó dìrọ̀ mọ́ bílíọ̀nù 54 náírà (54 billion naira) owó tí wọ́n yà sọ́tọ̀ fún àtúnṣe ilé-ìwé ní ìpínlẹ̀. Chikamnaiyo ṣe àfihàn yìí níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lónìí ní ìlú Àbújá. Yàtọ̀ sí EFCC àti ICPC, Chikamnaiyo tún ké sí ilé ìgbìmọ̀ àgbà àjọ ìjọba tó ń ṣàmójútó ìṣúná Federal Ministry of Finance, Transparency International àti World Bank kí wọ́n ṣe ìwádìí bílíọ̀nù 54 náírà owó àtúnṣe ilé-ìwé. Ó ní bí gómìnà bá kọ̀ àti ṣe àfihàn orúkọ, agbègbè, agbaṣẹ́ṣe àti àwòrán ilé-ìwé ìjọba 51 tí wọ́n ya owó ìsọ̀tọ̀ fún ní ìdá kìíní àti ìdá kejì ìṣèjọba Alex Otti ní ọdún 2024, á jẹ́ wípé ó lọ́wọ́ kan ìbàjẹ́ nínú. Olóṣèlú yìí ní ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ wípé pẹ̀lú adúrú owó yìí tí ọdún méjì sì fẹ́ pé kò sí àtúnṣe iléèwé kankan ṣoṣo ní ìpínlẹ̀ Abia. Bákan náà ni ìwádìí wọn sí ọ̀pọ̀lọpọ̀ iléèwé ìjọba ní ìpínlẹ̀ Abia ni ó ṣe àfihàn bí àwọn iléèwé yìí ṣe nílò àtúnṣe sí, pẹ̀lú ògiri wọn tó ti fẹ́ wó tán, láìsí ọgbà, bẹ́ẹ̀ ni kò sí ohun èlò fún ìkẹ́kọ̀ọ́. Ìdí nìyí tí òun fi ń ké sí àwọn àjọ tó ń ṣèwádìí ìṣòwò kúmọkùmọ àti ẹgbẹ́ aráàlú kí wọ́n béèrè lọ́wọ́ Otti bí ìṣèjọba rẹ̀ ṣe ná owó fún àǹfààní gbogbo ìpínlẹ̀, ọmọ iléèwé àti ìran tí ó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
aṣòfin àná àti olóyè àná láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Senator Kabir Marafa ti lérí láti ṣe àdínkù mílíọ̀nù kan kúrò nínú ìbò ààrẹ Bọ́lá Tinubu níbi ìdìbò ọdún 2027. Marafa, tí ó ṣaṣojú Zamfara Central ní ilé aṣòfin láàrin ọdún 2011 sí 2019, sọ àsọdájú yìí lórí ètò òṣèlú amóhùnmáwòrán Channels lánàá ní kété tí ó kéde ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀ kúrò ní ẹgbẹ́ òṣèlú APC. Marafa ní òun fẹ́ fi dá gbogbo ènìyàn lójú wípé òun á dín mílíọ̀nù kan kúrò nínú ìbò ààrẹ tí ó gbà níbi ìdìbò ọdún 2023 kí wọ́n má dẹ́jà rẹ̀ pẹ̀lú rẹ̀. Òun á rí i dájú wípé òun ṣiṣẹ́ lé lórí, Ọlọ́run á sì fún òun ṣe. Sínétọ̀ àná tí ó sìn gẹ́gẹ́ bí alámòjútó ìpínlẹ̀ Zamfara nígbà ìpolongo ìbò Tinubu àti Shettima ní ọdún 2023 fi ẹ̀sùn kan ààrẹ wípé àlòpatì ni ó fi wọ́n ṣe use and dump. Marafa ní ìwà APC tí kò tẹ́ wọn lọ́rùn ní ìpínlẹ̀ Zamfara ti mú àwọn alágbára olóṣèlú dìmọ̀ pọ̀ tako ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́. Marafa ṣe ẹ̀sùn wípé ààrẹ Tinubu kọ̀ láti mú ìlérí tí ó ṣe nígbà ìpolongo ìbò ṣẹ pẹ̀lú àtúnṣe inú ẹgbẹ́ tí ó ní ó ti pín ìkín lábẹ́ ìṣèjọba Muhammadu Buhari. Inú ọ̀pọ̀ kò dùn sí bí Buhari ṣe parí ìṣèjọba rẹ̀. Ó ṣèlérí àti fòpin sí ìgbésẹ̀ òṣìṣẹ́ wà nínú oòrùn, ẹni máa jẹ wà níbòjì, monkey dey work, baboon dey chop. Ṣùgbọ́n kàkà kí ó dẹ̀ lára Tinubu, níṣe ni ó tún le koko sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles 13 ni ó ti dé síbi ìpàgọ́ bí Nàìjíríà ṣe ń gbáradì fún ìdíje FIFA World Cup qualifiers tako Rwanda àti South Africa. Èyí wáyé bí àwọn 9 mìíràn ṣe dé sí Ìkọ̀tẹ́pẹnẹ lónìí. Gẹ́gẹ́ bí oníròyìn wọn Promise Efoge ṣe jábọ̀, lára àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ dé láti rí Alex Nwobi, Calvin Bassey, Fisayo Dele Bashiru, Ọlá Àìná, Bright Osayi Samuel, Moses Simon, Chidozie Awazien, Adébáyọ̀ Adélẹ́yẹ àti Benjamin Fredericks. Wọ́n darapọ̀ mọ́ àwọn bíi William Troost-Ekong, Amos Obasogie, Felix Agu àti Raphael Onyedika tí wọ́n dé ibi ìpàgọ́ ní ọjọ́ Ajé. Efoge fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn NAN wípé nínú àwọn agbábọ́ọ̀lù 23 tí wọ́n ránṣẹ́ sí, 13 nínú wọn ti dé bí wọ́n ti ń retí àwọn 10 yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.